a kú ìsinmi òpin ọ̀sẹ̀ ọlọ́run kò ní fi èyí ṣe òpin ìsinmi fún wa àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ sátidé àbámẹ́ta tó kẹ́yìn sí ọ̀sẹ̀ ọjọ́ kẹsàn-án nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún tá a bá dé padà kí ìròyìn wa máa tẹ̀síwájú iwájú ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó tún ti fìgbà kan jẹ́ alákòóso tẹ́lẹ̀ rí náà rí lórílẹ̀-èdè wa Nàìjíríà èèyàn bàbá Olúfàlàyé ló ti gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn wípé ènìyàn mẹ́ta kò lè dúró méjì méjì, bẹ́ẹ̀ sì ni ohun gbogbo ló ní ṣe pẹ̀lú ìlànà àgbékalẹ̀ tó ń ti òfin o. Ó rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé kó dákun dábọ̀ kó ní alákòóso àgbà fún ọ̀rọ̀ epo bẹtiróòlù àtohun àlùmọ́nì ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Minister for Petroleum, eléyìí tó jẹ́ wípé ó ní ìfọkàntán tó sì ṣetán láti jẹ́ ẹni tó ṣe láti mú àyípadà bá ẹ̀ka ètò ọ̀rọ̀ bẹtiróòlù epo rọ̀bì ní orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá Olúfàlàyé tó sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan èyí tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ojú ìwòye rẹ̀ sí bí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé Nàìjíríà ti rí. Bàbá tẹnubọ̀ ọ̀rọ̀ ó ní láyé ìgbà tóun jẹ́ alákòóso fún ètò ìṣúná owó ní orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí láàrin ọdún 1990 lábẹ́ àwọn ológun, ó ní ní ìgbà náà iye tí wọ́n ṣẹ́ dọ́là kan sí owó orílẹ̀-èdè Nàìjíríà ó ní náírà 5.5 5 naira 50 kọ́bọ̀ sí owó dọ́là ilẹ̀ òkèrè, tó sì jẹ́ pé ní ìgbà náà ni oníkálukú ń pariwo wípé nǹkan ti ń wọ̀n, dọ́là ti ń gbémú lọ sókè láláìmọ̀ wípé dọ́là ṣì wà ní ilẹ̀ kò jí rárá o débi tí ó gbéra sọ. Ó ní bí nǹkan ti wárí lọ́wọ́ báyìí tó di wípé owó náírà kò ní ìmọ̀ níwájú dọ́là. Ó ní kò ṣẹ̀yìn wípé orílẹ̀-èdè Nàìjíríà kùnà láti ní ànító àníṣẹ́kù àti kí àwa fún ara wa ká ní àgbẹ́kẹ̀lé nínú ohun tá à ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ohun gbogbo tá à ń jẹ àti eléyìí tá à ń mu tó fi mọ́ wíwọ̀ wọ́n ń kó wọlé ní láti òkè òkun. Bàbá Fàlàyé ní orílẹ̀-èdè tí wọ́n bá ti yan ààyò yìí pé kí wọ́n máa kó nǹkan wọlé ní gbogbo ọ̀nà, onírúfẹ́ orílẹ̀-èdè bẹ́ẹ̀ ètò ọrọ̀ ajé wọn máa ń dẹnu kọlẹ̀ àti wípé olóhun tó ń ṣẹlẹ̀ lẹ́ka ètò ọrọ̀ ajé nílẹ̀ yìí tó fi mọ́ owó dọ́là àti náírà lẹ̀ yìí ni yóò máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bẹ́ẹ̀ o. Lákòótán nínú ọ̀rọ̀ Fàlàyé ó wá rọ ààrẹ Tinubu wípé kò sí bó ti wù kí dúdú ó pọ̀ tó lójú sánmọ̀, funfun kíkiní yóò ṣì wà ń bẹ̀ o. Kó wo àwọn ènìyàn tó ní ìfọ̀n tó lè kánná, bẹ́ẹ̀ sì ni kó wo olóòótọ́ nínú àwọn ènìyàn tí ń bẹ ní àyíká rẹ̀ kó yàn án gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ epo bẹtiróòlù, wípé iṣẹ́ ààrẹ ó ti ju kó di ipò alákòóso mú. Kódà gan Fàlàyé ní lábẹ́ ààrẹ Ọbásanjọ́ tẹ́lẹ̀ wọ́n ní alákòóso. Bákan náà láyé Ibrahim Babangida tí í ṣayé ológun wọ́n ní alákòóso fún ọ̀rọ̀ bẹtiróòlù. Ó ní tó fi mọ́ Goodluck Ebele Jonathan, àwọn náà ní alákòóso fún ọ̀rọ̀ bẹtiróòlù. Wọ́n wá ní báwo lọ̀bọ́ ṣe ṣe rí tí náà kí ò ṣe o, kí Tinubu náà yan alákòóso fún ọ̀rọ̀ epo bẹtiróòlù kó sì máa fi ojú sí kí ohun gbogbo kó lè lọ bí a ti kọ̀wé rẹ̀ ní dáadáa. Ọmọ oyè tó díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé nínú ọdún tá a wà yìí lóṣù kejì ọdún 2023 yìí, èyún Peter Obi tẹgbẹ́ òṣèlú Labour Party, òun ló ti sọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ kan tó fi léde lánàá sórí ìkànnì ayélujára Twitter rẹ̀ tí a mọ̀ sí X nísìnyí, níbi tó ti sọ wípé ó ti fi hàn gbangba wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu wípé kò ní ìfẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bí ti hùn kó kéré mọ́ tó. Ó ní ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú gbogbo akitiyan àti àwọn nǹkan tó ń ṣe, ó ti fi hàn wípé orílẹ̀-èdè Nàìjíríà kò fi ọwọ́ tó dáa kò fi mú pẹ̀lú ètò ìṣúná owó èyí tí wọ́n gbé jáde fún ọdún 2024.
wọ́n ní gbogbo àwọn ẹ̀ka ibi tó yẹ kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ti jẹ àǹfààní ló jẹ́ wípé ohun tí wọ́n yà sí àwọn ẹ̀ka wọ̀nyí kò tó nǹkan àmúṣọrọ̀ àti ohun àmúṣagbára o. Bẹ́ẹ̀ sì ni ó ní owó tùlùtùlù ní ààrẹ Tinubu, igbákejì rẹ̀ tó fi mọ́ ìyàwó ààrẹ àti àwọn alákòóso gbogbo òun ni wọ́n yà sọ́tọ̀ fún ìrìn àjò afẹ́ lọ sí ilẹ̀ òkèrè, oúnjẹ, ọkọ̀ àti títún ilé àwọn ààrẹ àti àwọn adáríṣe tún ṣe gbogbo. Wípé àwọn owó tùlùtùlù ni wọ́n yà sọ́tọ̀. Wọ́n ní àwọn nǹkan wọ̀nyí fi hàn wípé ààrẹ Tinubu kò ní àfojúsùn rere fún orílẹ̀-èdè Nàìjíríà àti wípé tá a bá wo ẹ̀ka ètò ààbò, wọ́n ní owó tí wọ́n yà sí ẹ̀ka ètò ààbò kò tó nǹkan kan eléyìí tó gbójúlé tó lè kojú ìṣòro bí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà bó ti mẹ́rẹ̀ẹ́. Peter Obi wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí oníkálukú wọn ní àfọkànsí o, bẹ́ẹ̀ sì ni kátàgìrì mọ́ra ká má ṣe gbójúlé ẹnikẹ́ni. Lákòótán nínú ọ̀rọ̀ Peter Obi, ó wá gba ààrẹ Tinubu lámọ̀ràn láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ, nítorí wípé ewúrẹ́ tá a bá lé kàn gìrì ó ṣeé ṣe kó bojú padà láti ṣe ẹni tó ń le bọ̀ nígbò, nítorí pé àwọn ọmọ Nàìjíríà wọ́n ti ń sún wọn kan ògiri pẹ̀lú bí gbogbo nǹkan ti wọ́n gógó àti jẹ àti mu tó di ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí. Ọ̀rọ̀ ìtanijí ìṣínilọ́yẹ̀ ti lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà báyìí láti ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà CBN wípé kí wọ́n wà ní ojúlalá kan fi ṣọ́rí o ní ìgbàkígbà tí wọ́n bá ń dúnàádúrà pẹ̀lú owó náírà tí í ṣowó orílẹ̀-èdè Nàìjíríà, kí wọ́n máa ṣe àkíyèsí àwọn owó ọ̀hún pẹ̀lú bí àwọn kọ̀lọ̀sí oníṣẹ́ ibi kan bí wọ́n ṣe ń kó àwọn ayédèrú owó Nàìjíríà tí í ṣowó náírà lẹ̀ yìí tí wọ́n lọ rèé fi ra ọjà láwọn ọjà gbogbo àti àwọn ilé ìtajà ìgbàlódé o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde láti ẹ̀ka ilé ìfowópamọ́ àgbà lẹ̀ yìí, ẹ̀ka ilé tó ń bára ìlú sọ̀rọ̀ ọ̀rọ̀ ìròyìn àti ìtanijí o, èyí tí arábìnrin Sidi Ali Akama tó gbé jáde nínú ọ̀rọ̀ kan tó sọ lánàá níbi tí wọ́n ti ń ta àwọn ọmọ Nàìjíríà lólobó wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ayédèrú owó tí ṣowó náírà pàápàá jù bí 1000 kan àti àwọn owó bíi 500 náírà àti 200 náírà tí ṣowó olè yìí, òun ni àwọn oníṣẹ́ ibi kan ni wọ́n ti kó ọ̀pọ̀ yanturu ayédèrú rẹ̀ bọ́ síta báyìí tí wọ́n sì fi ń dúnàádúrà pàápàá jù lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún eléyìí tó wà ní ìta yìí. Wọ́n ní àwọn ọmọ Nàìjíríà kẹ́ wọ́n máa ṣe àkíyèsí tí wọ́n bá ti ná owó ọ̀hún fún yín o, kẹ́ máa wò dáadáa láwò fíkínítò kó má lọ jẹ́ ayédèrú ni, nítorí ẹ̀ṣẹ̀ ni fún ẹni tó bá ná ayédèrú, ẹ̀ṣẹ̀ ni ìyà náà sì ni fún ẹni tó bá ti ká owó ọ̀hún mọ́ lọ́wọ́ o. Wọ́n lẹ́nikẹ́ni yòówù tí wọ́n bá ká ayédèrú owó náírà mọ́ lọ́wọ́, onítọ̀hún yóò fi mú dọ́rin òfin ìjọba, gẹ́gẹ́ bí ilé ìfowópamọ́ CBN ilẹ̀ yìí bí wọ́n ti lu koro ọ̀rọ̀ ọ̀hún léde lánàá fún àwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní kò sí ẹnikẹ́ni yòówù bí tí ń kó kéré mọ́tò èyí tó ṣe bẹ́ẹ̀ tàbí tó lè ṣe o, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan eléyìí tí alámòjútó fún ọ̀rọ̀ ìròyìn bára ìlú sọ̀rọ̀ àti ọgbọ́n inú tó fi mọ́ ìlanilọ́yẹ̀ eyín Bámidélé Adémọ́lá Ọlátẹ́jú ọ̀rọ̀ tó sọ lórí ètò kan èyí tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lórí wípé àwọn ènìyàn kan wọ́n ṣe ẹ̀dà ayédèrú signation tí ṣe ti gómìnà Rótìmí Akérédolú ní ìpínlẹ̀ Ondo. Lára àwọn alámòjútó ẹni tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ ìròyìn lanilọ́yẹ̀ ní ìpínlẹ̀ Ondo, Bámidélé Adémọ́lá Ọlátẹ́jú, ó ti wá sọ̀rọ̀ ní ìta gbangba báyìí wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o, bẹ́ẹ̀ sì ni kò sí ẹni tó lè ṣe ayédèrú ẹ̀dà signation tí ṣe ti Rótìmí Akérédolú gómìnà ìpínlẹ̀ Ondo. Adémọ́lá Ọlátẹ́jú tó sọ̀rọ̀ ọ̀hún lórí ètò náà pé àkíyèsí àwọn olùgbé ìpínlẹ̀ Ondo àtọmọ Nàìjíríà sí ọ̀rọ̀ kan tí Káyọ̀dé Àjùlọ tó jẹ́ ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ nínú àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè SAN sọ wípé ọ̀rọ̀ tí Káyọ̀dé Àjùlọ sọ ó jẹ́ ọ̀rọ̀ eléyìí tó lè ṣìyàn lọ́nà. Adémọ́lá ní lótìtọ́ àti lódodo ó ní Káyọ̀dé Àjùlọ ó ní ọmọ ìpínlẹ̀ Ondo ni, ṣùgbọ́n tó jẹ́ wípé kì í ṣe gbogbo ìgbà ló fi ìpínlẹ̀ Ondo ń ṣe bùgbé o, wípé wọlé jáde ni àti wípé kò ní nǹkan kan ṣe o nínú ètò ìṣèjọba Rótìmí Akérédolú ní ìpínlẹ̀ Ondo. Wọ́n ní ẹni tó lè sọrú ọ̀rọ̀ eléyìí tí Àjùlọ sọ yìí lẹni tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ gómìnà Rótìmí Akérédolú tó sì súnmọ́ dáadáa o,
nípa ìdí èyí ohun gbogbo tí wọ́n bá ti gbọ́ lẹ́nu àwọn òṣìṣẹ́ ọba ní ìpínlẹ̀ Ondo ojúlówó ni. Olóhùn wá rọ àwọn olùgbé ìpínlẹ̀ Ondo àti àwọn ọmọ Nàìjíríà láti kọtí ọ̀gbọ́n ìṣúró àwọn ìròyìn bẹ́ẹ̀ wípé àwọn ènìyàn kan wọ́n fi signation Rotimi Akeredolu fi ń gba iṣẹ́, wọ́n sì fi ń kó owó jáde tí wọ́n fi ń ṣe àwọn ohun tí ò tọ́ lásìkò tí gómìnà tí ò sí nílé yìí. Ó wá ní ohun gbogbo ló wà ní ìbámu ìlànà sí òfin àgbékalẹ̀ ìjọba ní ìpínlẹ̀ Ondo àti wípé ohun gbogbo táwọn ṣe ló ní ìmọ̀ àti àfiyèsí gómìnà níbi tó wà lọ́hùn-ún. Nínú ìròyìn amúlùúdùn, olùdásílẹ̀ ilé ìjọsìn Sẹ̀lẹ̀ tó jẹ́ ọ̀kan lára àwọn ẹ̀ka ilé ìjọsìn Sẹ̀lẹ̀ èyí tó wà ní ìpínlẹ̀ Èkó tó pe gbajúgbajà òǹkọrin fújì ni Alhaji Wasiu Alabi Pasuma àti òǹkọrin takasùfé gbèdé àdúgbò ọmọ ìjọba ìdààmú ìbílẹ̀ eyín Òkìkíọlá Ọlálọmí tí a mọ̀ sí Àbíbù Òkìkíọlá ọmọ Ọlálọmí Portable. Olùdásílẹ̀ ìjọ Sẹ̀lẹ̀ ọ̀hún alàgbà Adérẹ̀mí Dábírì ti wá sọ̀rọ̀ wípé pípè tó ń pè wọ́n síbi àṣálẹ́ orin ìyìnrere ó ní kì í ṣe fún ohunkóhun bí kò ṣe wípé láti fi jèrè ọkàn àwọn ènìyàn èyí tí ọkàn wọn ti ṣákólọ kúrò nínú ìgbàgbọ́ àti ìlànà Ọlọ́run ni. Olùṣọ́ Adérẹ̀mí Dábírì ó sọ̀rọ̀ ọ̀hún lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò lórí awuyewuye èyí tọ́rọ̀ gbà yìí pípe Pasuma àti Portable sínú ìjọ rẹ̀ láti wá kọrin àṣálẹ́ ìyìnrere tá a mọ̀ sí praise night. Ó ní bá a bá wo ibi tí ọ̀rọ̀ Nàìjíríà ń lọ lọ́wọ́ báyìí wípé aṣọ ìgbàlà jáfúngbà àti wípé olè ń báyìí ń ló mẹsẹ̀ olè tọ̀ lórí àpáta. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ní ìfẹ́ láti darapọ̀ mọ́ ìjọ Ọlọ́run ṣùgbọ́n ìlànà tí wọ́n yóò gbà ní òye wọn. Ó ní bí a bá rí ọgbọ́n àbí ìmọ̀ òye èyí tí ènìyàn lè lò láti fi pè wọ́n ó ní irúfẹ́ ìlànà bẹ́ẹ̀ ló yẹ kéèyàn gbé o. Ó ní kì í ṣe ohun tó rọrùn fún òun láti lọ àwùjọ àwọn ènìyàn èyí tí wọ́n ń fa igbó tí wọ́n mu ọtí tàbí tí wọ́n ta tẹ́tẹ́ láti lọ máa kéde ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ó ní bí èèyàn bá ṣerú ẹ̀ ìgò tàbí àdá ni wọn yóò fi kọlà sí orí òun o. Ó ní nípa ìdí èyí lòun ṣe lọ́gbọ́n àtinúdá láti lo Portable láàrin ìgbà yìí láti lo Paso wípé àwọn ènìyàn tó bá wá síbẹ̀ nínú ìpéjọ àṣálẹ́ yìí orin ọ̀hún wọn yóò fi ọ̀rọ̀ Ọlọ́run láti ta wọn jí. Ó ní bí òjò ènìyàn 2 sí 4 àwọn náà yóò yí padà láti tẹ́wọ́ gba Kristi olùgbàlà gẹ́gẹ́ bí ọ̀nà ìyè ọ̀nà mímọ́ o gẹ́gẹ́ bí wòlíì olùṣọ́ Dábírì bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún. Nínú ìròyìn eré ìdárayá díẹ̀ rèé nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó wáyé lópin ọ̀sẹ̀ èyí ní Sátidé ọjọ́ 9. Crystal Palace máa gbàlejò Liverpool, Brighton náà yóò gbàlejò Burnley nígbà tí Manchester United yóò gbàlejò Bournemouth, Sheffield United àwọn náà yóò gbàlejò Brentford, Wolves yóò gbàlejò Nottingham Forest nígbà tí Aston Villa yóò gbàlejò Arsenal. Ní La Liga lọ́hùn-ún Deportivo Alaves àwọn náà yóò gbàlejò Las Palmas nígbà tí Real Betis yóò gbàlejò Real Madrid, Villarreal yóò gbàlejò Real Sociedad. Bó ṣe máa lọ nìyẹn nínú bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lópin ọ̀sẹ̀ yìí títí dìgbà míì tẹ́tù máa láǹfààní sí ọ̀tún rẹ̀ míì láti ìkànnì ayélujára ìròyìn Feli-feli TV. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínú ọ̀wá o ayọ̀ báyìí ní tiwa. Fúnmi Adénúgà lẹni tó múlò yàn wá sí ojú amóhùnmáwòrán yín ká ní ìsinmi òpin ọ̀sẹ̀ dáadáa o ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.